ẹ káàbọ̀ padà sórí ètò wa Miliki Express gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lẹ́ni Wednesday it's relationship but I am also celebrating Women's Day. Àwa ìyá, àwa obìnrin, àwa la ní ẹni bẹ́ẹ̀ ni lórí ètò mi lẹ́ni nítorí ẹ̀ la ṣe ti kọrin àwọn obìnrin láti ìgbà tá ti bẹ̀rẹ̀ ètò minus yìí tá fi bẹ̀rẹ̀ a kò fi Alhaji Sule Alao Malaika ìyá mi àfiṣíde ètò lórí nítorí pé Mrs. Afe gan wà mí you a woman happy did I tell you happy did I greet you happy woman the happy women that ṣe Women's Day lẹ́ni lórí ètò same to you back mo wà ní gbogbo wa àbí women àbí back to nǹkan tá à ń sọ ẹ ti jẹ́ ká fa àwọn ọkùnrin wa ṣe yẹ̀yẹ́ díẹ̀ I think sometimes in marriage laziness àwọn ọkùnrin or some of them they are laid back nature pé I'm the man I won't do it jẹ́ kó ṣe ó máa ń send àwọn obìnrin on the edge láti wò pé what gan ṣé wọ́n torí tèmi dá ẹ ní. tó fẹ́ lù mí pa ni. do you want to use nígbà tó wá gbà mí lè wájú ọmọdé ló wá fẹ́. ó sọ pé ó fẹ́ fẹ́ yàwó ni wàá wá lò yàwó. in most cases ẹ̀ṣẹ́ rẹ̀ láwọn ọkùnrin yìí gbà tán single wọ́n fọṣọ ara wọn. wọ́n dáná. ìmí ń ṣe láìsí bó tẹ̀ ṣe lépo yóò tẹ̀ dùn bó ṣe lépo tí yóò dùn bó ṣe ní onírata gígùn ìmí ìdẹ̀ mú oúnjẹ sè. ṣùgbọ́n tí wọ́n bá ti marry ẹrú màmá dé o. a wá lo ìyàwó wọn wá lo ààrẹ obìnrin yẹn tó bá wá tún dalẹ̀ ẹ wá tún máa fọwọ́ kan àwọn mọ́mì tí mọ́mì bá wá ní rárá ẹni kò submissive Ọlọ́run wà o. there is God. there is God. Ọlọ́run wà. ìtòrí ìtàwádìí kan o. lóòótọ́ àwọn ọkùnrin ìtorí ẹ̀ women are great. we are the best. I'm celebrating you today because we are the best. ebi ò sẹ́ mọ́ bí táwọn obìnrin ti máa ní strength obìnrin á lóyún sínú á máa dáná àbí kó ní bébì baby ama kí a sáré lọ bá oúnjẹ tó dẹ̀ tún ṣe òsùn ní jóná. So women are great. Gbogbo àwọn ọkùnrin tó bá lóbìnrin lé ẹjọ́ ẹja máa appreciate wọn. tó bá ya wọn àwọn náà máa lò wá o a máa manage wọn a máa manage ọmọ a máa manage ilé a máa manage business tí wọ́n gan fún àwọn láti inú ilé. Now you now say we should not go tó bá yá tá bá ti age ẹ wá ní. rárá tọ́lọ́run bá tún wá fún wọn sípò kan ló tún kù ní tọ́lọ́run bá fẹ́ mí sípò kan ní à ìyá kínní kó máa mójútó lé. ìyá lágbàjà ìgbà la máa ń di ìyá lágbàjà. ìyá kínní kó máa mójútó lé. ìyàwó tó fẹ́ ní kùtùkùtù yẹ pé ìwọ ló dé ìwọ ló tayé tó fi bẹ́ẹ̀ndì o ìwọ ló palẹ̀ bí ìdẹ̀ tó fi bẹ́ẹ̀ndì o ìgbà mi tàwọn ọmọdé yẹn lọ́kọ̀ máa ní aṣọ ní ìdílé kò ní ìwọ ojókòó sí ni mo ní ṣe mi ò ṣe rí mọ́ ni. ẹ sọ fún gani àìbolówó arólù rẹ. àwọn ọkọ wa can do that thing wọ́n ní ẹ̀wọ̀n tó lè jẹ́ kébì lọ ṣèbí ká kọ̀ sáré lọ ká dé ń sè é. màá ní ẹ̀yin náà ìjọ kúkú jọ jókòó lé. no ibi tó bá dà sí ni ẹni ẹ̀yin ò ṣe rán èmi kẹ́yìn jókòó lé. ẹni ìjà ìjọ jókòó lé. ẹni ìjà lọ àkókò nípẹ́. so àwọn obìnrin gan pàápàá ẹjẹ ká ran ara wa lọ obìnrin mi dọ̀tí obìnrin mi ò ṣe iṣẹ́ tí fashion in most cases kò ṣe owó rẹpẹtẹ tẹ́wá bí mi ẹ̀yà aṣọ tí mo wọ̀ ní ìsìn gbogbo lè má ju 2,500 lọ to 250 naira ọ̀pá kan tẹ́lẹ̀ ọgbà ju 1,500 lọ. Simplicity beautiful. In most cases ṣé èèyàn máa fẹ́ fún àìsí ọba lówó wà step up. ṣùgbọ́n ṣé ní level táwa yẹn àgbúrò jẹ gbèsè and we have to look good. àwọn ọmọ gan ṣé gbèsè lèyàn máa fi lọ́mọ lọ́wọ́. tí ẹ mọrú school tó wà lóde ní ìsìn ìyẹn lè fẹ́ kọ́ ọmọ èèyàn kó kàwé so in most cases marriage kì í ṣe age responsibility tó ní nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ojú èyí lọ ojú 700 lọ. ó pọ̀ 1 million 1 trillion. kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ kádà yé kẹgbẹ́ ṣẹ́rí ẹgbẹ́ tóbìnrin bá ti ń kẹgbẹ́ jù wàhálà ni mo sì fàṣẹ mo fẹ́ ṣe introduction mi ò ní gold I didn't have any gold ọ̀rẹ́ mi kàn ṣe dé nìyẹn bó ṣe ṣe tí ó jẹ́ aṣọ ẹ̀ kí ló ṣẹlẹ̀ sáré wọ̀ mo ní kí ló ṣẹlẹ̀ àwọn ẹbí ọkọ ẹ̀kọ́ lè wọ̀ ọmọ náà yẹ kọ́ fẹ́ mi bí mo ṣe wà jẹ́ kọ́ rí bí mo ṣe nígbà tí n bá wọ gold lé ní tí bá wọ́n lọ kí wọ́n lọ́tún la ṣe bá wa kọlẹ̀kùn lẹ́yìn ṣùgbọ́n ní ìsìn to God be the glory gold wo lẹ fẹ́ ra ní ẹ̀ríra so kọ́lọ́run ràn wá lọ́wọ́. àmì mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé I made the right choice to invite you on my show because ẹ ti tàn mọ́lẹ̀ sínú púpọ̀ náà àwọn èèyàn kan máa ń rí pé Mrs. Afe tó bá ti di Saturday morning wọ́n á rí Ògo Ìgbàlà she's a godly person of course but godly people know things that are right. That's it. Mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín wá sórí ètò ẹ̀dẹ̀ tàn ìmọ́lẹ̀. Mo mọ̀ pé púpọ̀ náà àwọn òbí náà èyí tó bá jẹ́ tiwọn wọ́n á ti ṣá. Àwọn ọmọ tí wọ́n ń wò wá náà èyí tó bá jẹ́ tiwọn wọ́n á ti ṣá. Bó o bá tí ì kúrò lójú ìdí má pè rẹ̀ nìkan. Púpọ̀ náà àwọn ọmọ wa sì yẹ kí wọ́n ṣẹ̀ṣì máa fa kinní ní àyà mọ́mì láti máa sọ wípé òkè o wọ́n ṣì mu mílíkì o àmọ́ tẹ́ bá ti dé tẹ́ bá ti ní my friend have married I want to marry Ọlọ́run á ṣàánú fún wa ní agbára Ọlọ́run gbogbo wa pátápátá àti obìnrin àtọkùnrin àní ṣìfẹ́ àdẹni gbégun eléegun àmọ́ Mrs. Afẹ́mi ní jẹ́ kẹ́ lọ láì máa
tún lọ síbi iṣẹ́ yín gẹ́gẹ́ bí alága àwọn olóyìnbó ní engagement orator àwa ní Yorùbá ní alága ìjókòó alága ìjókòó fún ti ìyàwó ìdúró fún ti ọkọ bí wọ́n bá fẹ́ tiẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí náà iṣẹ́ ọwọ́ yín á dà ọwọ́ yín gan jẹ́ ìyẹn dáadáa ni yín ṣe. tó ṣe wá fẹ́ ṣe ìyàwó ẹ fẹ́ di ẹrù ìyàwó ẹlòmíràn ní òun ráyè òun lè lọ́sọ́jà ìwé mi ráyè mo máa ń ṣe wàhálà gan lè bá yín kò sí ẹyẹ ṣàjókòó sílé yín màá bá yín wọ K2 màá wọ máa 12 màá bá yín di ẹrù ìyàwó tá make sense 0803-474-8493. ṣòwò yóò sì pọ̀. ẹ wò tó bá ti tẹ́ ṣàti sọ pé àtorísùn orísun yẹn pass mark. Oh my God. ẹ ṣeun gan ni lágbára Ọlọ́run ìgbéyàwó yín náà tọ́lọ́run ti mú dúró èṣù àtẹ̀ṣe ò ní ìbàjẹ́ gbogbo ọmọ tó dẹ̀ ti tibẹ̀ jáde wọ́n á yanjú. ẹ̀yin yan wa lórí ètò Miliki Express kí dùn kó pọ̀ ṣókí náà báyìí lọ bẹ̀ oge bẹ́ẹ̀ ni bó ṣe wà lénìí nìyẹn gbogbo ọ̀rọ̀ ta ti sọ mo lérò wípé ó jẹ́ kan jẹ́ méjì ó jẹ́ mẹ́ta àámúlò èyí tó o bá lè rántí kọ sílẹ̀ tó o bá ń wò it will serve as a guideline for you not to make mistakes. táwọn ará wa ní táwọn àgbàlagbà bá ṣubú wọn á wò wájú tí ọmọdé bá ṣubú á wẹ̀yìn ti understand bí life àti principle ṣe ń lọ lágbára Ọlọ́run ìgbéyàwó wa tọ́jọ́ á dẹ̀ pẹ́ bóyá ẹ fẹ́ pe Alhaja sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ̀ gẹ̀ẹ́tì wọn ẹ lè pè mí sórí 08025633535 Alhaja ló rán mi iṣẹ́ pé àwọn ń wá alágbàtà káàkiri jákèjádò ilẹ̀ Nàìjíríà 08025633535 ẹ pàdé mi lórí Facebook Olúwadámilọ́lá Bánirẹ́ ìyáàfin onímìlíkì Facebook page mi Instagram Dámilọ́lá Bánirẹ́ I'm there for you I'm there with you I will always be here for you. Thank you, goodbye and God bless you.